Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú la wà yìí. Kódà ìpọ́njú ò tí ì bẹ̀rẹ̀. Ìbẹ̀rẹ̀ rẹ̀ la bọ́ sí. Jésù ò sì fi wá sókùnkùn. Ó sọ nípa àwọn àmì tí ó máa ṣẹlẹ̀, àwọn àmì tá ó máa fojú rí, tá ó fi mọ̀ pé a ti wà ní ìbẹ̀rẹ̀ àkókò ìpọ́njú. Jésù wá sọ fún wa pé ká má jẹ́ ó rẹ̀ wá, ká mú ìpinnu láti súnmọ́ Ọlọ́run títí dé òpin. Ẹni tó bá forí tì í, òun la ó ṣe kí ni? Òun la ó gbàlà. Àwọn àmì ìbẹ̀rẹ̀ ìpọ́njú tí Jésù Olúwa sọ, ó ti ń ṣẹlẹ̀ báyìí. Àwọn àmì tí wàá fi mọ̀ pé a ti wà ní ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Tó òfin ní sọ ìgbàlà nù, ó ti bẹ̀rẹ̀. Ohun tó kù á kó sí ni pé ká sá máa súnmọ́ Jésù. Ẹ jẹ́ á gbé Bíbélì wa. Matthew orí 24 ẹsẹ̀ 7 ni màá ti bẹ̀rẹ̀. Ṣé o ti ṣe? Matthew orí 24 ẹsẹ̀ 7. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú la wà. Pétérù gan gbà wá níyànjú ká máa ṣọ́ra, ká máa kíyèsára. Èṣù ọ̀tá wa bíi kìnìún, ó ń búramúramù, ó ń rìn kiri, ó ń wá ẹni tí ó ṣe kíni tí ó pààyè. Àdúrà mi ni pé àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú yìí ẹ̀mí wa ò ní bọ́, ìgbàlà wa ò ní sọnù. Matthew 24:7. Ẹ gbọ́, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè. Ṣé ẹ rí pé ó ti ń ṣẹlẹ̀? Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú la wà yìí. Wò ó, má wáyé má yà. Ní Jésù, dúró nínú Jésù. Jésù ní ọ̀nà, Jésù ní òtítọ́, Jésù ní ìyè. Ọ̀nà kan tá a fẹ́ gbà wọ bí ìsinmi, Jésù ni. Táwa náà bá fojú wò ó, a rí i pé orílẹ̀-èdè ti ń dìde sí orílẹ̀-èdè. Tẹ́ bá ń wo íńtánẹ́ẹ̀tì, ẹ rí i pé wàhálà ti dé, ìdààmú ti dé, ogun ti dé. Kódà orílẹ̀-èdè ti ń dìde sí orílẹ̀-èdè. Àwọn ẹlẹ́sìn wọ́n ti ń dìde síra wọn. Ìjà ẹ̀sìn ó ti ń ṣẹlẹ̀ báyìí. Kódà ìpọ́njú ò tí ì dé, ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ilẹ̀ gbókíá yìí gan, tá a bá rí àánú Ọlọ́run gbà nílẹ̀ gbókíá, ìjà ẹ̀sìn ló máa dàlú irú. Ìjà ẹlẹ́bọ àti ìjà àwọn ẹlẹ́sìn ó máa borí ìlú yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè ṣe kó má ṣẹlẹ̀. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Àwa tá ń ka Bíbélì, àwa tá a fi ayé wa fún Jésù nítorí ìjọba Ọlọ́run, ẹ jẹ́ ká tún àmùrè wa dè. Ẹ jẹ́ ká bu
òróró sí àtùpà wa. Dídé olùgbàlà ó súnmọ́lé. Gbọ́ àwọn àmì tí ó máa ṣẹlẹ̀ ní àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè. Sórí ìjà orílẹ̀-èdè tó bá dé, atabalé atabara oko. Ìdí nìyẹn tó gbọ́dọ̀ fi wáyé máyà. Ìjà ẹ̀sìn tó bá bẹ̀rẹ̀, atabalé atabara oko. Ìsinmi ò ní sí níbi gbogbo. Eléyìí ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Gbọ́ àti ilé ọba sí ilé ọba. Ẹ wá àsìkò yìí sìn, àwọn ọba ń bára wọn jà. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Bíbélì ò ní lọ láìṣẹ. Ìjà àwọn ọba sí ọba ó ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wá ka Bíbélì, wọ́n ń ṣẹnu yágayàga lórí TikTok. Ẹni tó bá ń ka Bíbélì, ẹni tó bá fayé ẹ̀ fún Jésù nítorí àti wọ ìjọba Ọlọ́run, ó máa múra sílẹ̀ de bíbọ̀ olùgbàlà. Àwa Kìrìsìtẹ́nì tá a fẹ́ délé, ẹja múra sílẹ̀. A ti wà ní ìbẹ̀rẹ̀ àkókò ìpọ́njú. Àwọn ọba ti ń dìde sí ọba. Àwọn ọba ti ń bára wọn jà. Àwọn ọba ti ń gbógun tira wọn. Dídé Olúwa ti ń súnmọ́ etílé. Àwọn àmì tí Jésù sọ fún wa pé yóò máa ṣẹlẹ̀ nìyẹn. Ọba máa dìde sí ọba. Ìyàn, ṣé ìyàn ò sí báyìí? Ṣé ìyàn ò ti dé báyìí? Ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ẹ wo iye tá a ra àwọn kan tẹ́lẹ̀, ẹ wo iye tá a ra àwọn kan sìn. Àwa òbí tá à ń sanwó iléèwé ọmọ, àwa la mọ̀ pé owó iléèwé ti wọ́n. Àwọn baálé ilé tó ń ra oúnjẹ sílé ló lè ròyìn pé nǹkan ti wọ́n. Àwọn ìyàwó ilé tó fẹ́ kí ọmọ wọn kó gorí àga ògo, àwọn ló lè sọ nípa nǹkan tó wọ́n yìí. Ìyàn ti dé. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Àìmọye ìdílé tí ọkọ ti fi ìyàwó lẹ̀, ìyàwó náà ti fọkọ lẹ̀ nígbà tí ò sówó. Àìmọye ilé tó ti túká láyé àtijọ́, 1,000 pẹ̀lú ọbẹ̀, kódà ẹ jẹun lé. Ọkùnrin tó bá fún ìyàwó ní 1,000 sí, ìyàwó ayímú sí ni. Kí ló rà? Kí ló sì rà lóòótọ́? Kó ra gángan. Lórúkọ Jésù, àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú yìí kò ní borí wa. Ìyàn ló sọ ọ̀pọ̀lọpọ̀ di olè. Ìyàn ló sọ ọ̀pọ̀lọpọ̀ dẹ tó lọ wọnú ẹgbẹ́ awo. Ẹ wo bí inú ṣe rí. Àwọn yẹn wá di abọ̀ṣun. Bọ́kùnrin ṣe ń bọ̀ṣun, lóbìnrin ń bọ Ọ̀ṣun. Èrò wá kúnnú ẹgbẹ́ awo. Nítorí kíni? Torí owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ni wọ́n tó lọ so mọ́ òkùnkùn nítorí owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ló ti lọ wọnú ẹgbẹ́ awo kíjọ lè kún, kán lè rí owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́kùnrin ni wọ́n ń gbé obìnrin ṣògùn owó báyìí, ni wọ́n ń ba ayé àwọn obìnrin jẹ́ nítorí ìyàn tó dé yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ń fọ́ ilé kiri, ni wọ́n ń wọnú oko, ni wọ́n ń jí nǹkan oko káàkiri. Kí ló fà á? Torí ìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ti di abọ̀rìṣà nítorí ìyàn. Ṣebí láyé àtijọ́
àwọn arúgbó lè fẹ́ bá lẹ̀kẹ̀ òòṣà lọ́wọ́ wọn. Ẹ lọ gbòòrò sí i. Àwọn ọ̀dọ́ ló kúnnú òrìṣà nítorí kíni? Nítorí ìyà, nítorí ebi lọ́pọ̀lọpọ̀ ṣe lọ gba òrìṣà. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Èmi àti àjàkálẹ̀ àrùn. Ìwọ ló dọ́ síbítù. Mo gbàdúrà nírógun ọsibítù. Tẹ bá dé ọsibítù, tẹ bá ń wo onírúurú àwọn èèyàn tó wà lórí àkéte àìsàn, àtọmọdé àtàgbàlagbà àtolówó àti tálákà tó ń ṣàìsàn, àìsàn tó wà lágbàáyé báyìí kì í ṣe kékeré. Ẹlòmíì ò lè tọ̀ fúnra ẹ̀, kò lè yàgbẹ́ fúnra ẹ̀. Páìpù ló fi ń tọ̀, páìpù ló fi ń yàgbẹ́. Wò ó, tó bá dé ọsibítù tó súnmọ́ ẹ, wàá fi ọpẹ́ fọlọ́. Àìsàn tí ẹ̀ṣẹ̀ fà sára ogunlọ́gọ̀ àwọn èèyàn ọ̀pọ̀. Wò ó, àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Àjàkálẹ̀ àrùn ó wà níbi gbogbo. Ìwọ ni ọkàn, èmi ni ọkàn. Wò ó, àlàáfíà ni ọba ọrọ̀. Ẹni tọ́lọ́run bá fún ní àlàáfíà kó máa dúpẹ́. O máa náwó sórí àìsàn lórí ọkọ, ọ̀rọ̀ ẹ tọ́pẹ́. O máa náwó sórí àìsàn lórí aya, ọ̀rọ̀ ẹ tọ́pẹ́. O máa náwó sórí àìsàn lórí àwọn ọmọ tó bí, ọ̀rọ̀ ẹ tọ́pẹ́. Àwọn tó náwó sórí àìsàn wọ́n mọ̀. Àìsàn ò dí ẹ mọ́lẹ̀. O lè wá church, o lè wá gbọ́rọ̀ Ọlọ́run, máa yin Ọlọ́run lógo lórí ayé rẹ̀. Àwọn tí àìsàn kàn ló mọ̀. Tó bá dé ọsibítù mi, ayé kan ni fáwọn aláìsàn. Ayé kan ni fáwọn aláìsàn. Ojoojúmọ́ láìsàn ń pa àwọn èèyàn sílé ìwòsàn. Ojoojúmọ́ láìsàn ń rán àwọn èèyàn sọ́run àpáàdì. Àìmọye àwọn ènìyàn tí àwọn ẹ̀mí òkùnkùn ti fi àìsàn báyé wọn jẹ́. Àwọn èèyàn gbá àìsàn rìn gan. Àìsàn wà lára àwọn èèyàn tó ń gbé rìn. Ara àmì òpin ayé ni. Ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Gbọ́n àti àjàkálẹ̀ àrùn. Àjàkálẹ̀ àrùn. Àwọn àìsàn tá àti ẹ̀gbọ́ orúkọ ẹ̀ rí, ó ti wọnú ayé. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, máa múra sílẹ̀ dé bíbọ̀ Jésù. Súnmọ́ Jésù títí dé òpin. Gbọ́ o, àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà níbi púpọ̀. Tó bá ń wo TikTok, tó bá ń wo social media, ìlú ń dàrú. Kódà ilẹ̀ ìpókíá ará ànúgbà. Wàhálà wà níbi gbogbo. Ìṣòro wà níbi gbogbo nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ìsinmi ò sí. Wàhálà ni, ìjà ni, ìjínigbé, ìpànìyàn, ìtàjẹ̀sílẹ̀, dídà ìlú rú, ìjà láàrin ọba sí ọba. Gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri. Ara ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ara àmì òpin ayé ni. Àwa Kìrìsìtẹ́nì tá a fi ọ̀run sọ́kàn, ẹ jẹ́ á tún súnmọ́ Ọlọ́run títí dópin. Wàhálà ń bọ̀. Wàhálà ò tí ì dé rárá. Ọjọ́ ogun ń bọ̀. Tọkọ ò ní máa ya. Táyà ò ní rántí ọkọ. Àwa òbí, àwọn ọmọ àní rántí wọn. Ó wá wá bọ̀rìṣà, ẹ sọ fún wọn pọ́jọ́ pọ́jú ń bọ̀. Àwọn tó ń ṣe yín mọ́lé, ọjọ́ náà ń bọ̀. Wọn ò ní rántí orò. Olúkúlùkù a máa sá kiri ni. Ẹ sọ fáwọn abọ̀rìṣà
kán tètè yí padà. A ti wà ní ìbẹ̀rẹ̀ ìpọ́njú ńlá. Ẹ̀yin ọ̀mùtí ẹ yí padà, ẹ̀yin oníṣìnà ẹ yí padà. Jésù ní bí kò ṣe pé ẹ bá ronúpìwàdà, gbogbo yín lẹ máa ṣègbé. Gbogbo yín. Yẹ kà yẹn fún ẹ náà kí n tó tẹ̀síwájú. Ṣí Lúùkù orí 13. Ṣí fúnra ẹ. Ẹ̀yin ọmọ ọjọ́ tẹ́ ẹ bá ń wá ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ ronúpìwàdà, gbogbo yín lẹ máa ṣègbé. Àwọn àránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin pásítọ̀ ọjọ́ yìí, wò ó, tẹ́ ẹ bá ń wá ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ bá ronúpìwàdà, gbogbo yín lẹ máa ṣègbé. Ẹ̀yin akọrin alágbèrè, ẹ̀yin akọrin bórabóra, tẹ́ ẹ bá ronúpìwàdà, gbogbo yín lẹ máa ṣègbé. Ẹ gbọ́ Lúùkù orí 13 ẹsẹ̀ 3. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo yín ni ó ṣègbé. Bíbélì sọ̀rọ̀ ọ̀run àpáàdì. Ó ní èéfín oró wọn ń lọ sókè lọ́sàn-án lóru, kò sí sinmi kankan bẹ́ẹ̀. Ọ̀run àpáàdì wà o. Má báyàn dáṣà pé kò sọ́run àpáàdì. Ọ̀run àpáàdì wà. Ikú sì wà. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a ti wà ní àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú, àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà níbi púpọ̀. Má wáyé má yà. Wàhálà dé. Kódà mo sọ lẹ́ẹ̀kan, ilẹ̀ pókíyá yìí gan, tí wọ́n bá tọwọ́ ọmọ bá ṣọ́, ẹ máa rí jẹ̀sì. Ìlú máa dàrú, ìlú máa bàjẹ́. Ara mi òpin ayé ni. Matthew yẹn orí 24 ẹsẹ̀ 8. Gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Ìyẹn túmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Gbogbo àwọn tó lọ wáyé má yà, tí wọ́n kọ olùgbàlà lẹ̀, ṣé inú ìpọ́njú yìí ló ti fẹ́ lọ ayé ẹ̀? Ṣé inú wàhálà yìí ló ti fẹ́ lọ ayé ẹ̀? Ṣé inú ìṣòro yìí ló ti fẹ́ lọ ayé ẹ̀? Tọkọ ò gbádùn aya, táyà ò gbádùn ọkọ, gbogbo lé ń dàrú, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò mà sí ní ọkọ mọ́. Ó mà ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò mà níyàwó lé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti bàjẹ́ sínú ayé. Ṣé bí ló fẹ́ wà máyà? Ibi tí bàbá ti ń bọ́mọ sùn yìí ló fẹ́ wà máyà? Ibi tí ọkùnrin ti ń pàfẹ́ sọ́nù ẹ̀ tó fi ń ṣògùn owó. Ibi táwọn pásọ̀ ti wọnú ẹgbẹ́ awo. Wẹ́ ó gbàdúrà lórúkọ Jésù, ayé á kó lọ́kàn ìjọ. Ẹ gbọ́ ẹsẹ̀ 9. Nígbà náà ni wọ́n fi yín fúnni láti jẹ yín níyà. Wò ó, ibi ìyà ni. Àwa kìrìsìtẹ́nì wọn ò ní fẹ́ràn wa. Nígbà náà wọ́n fi yín fún láti jẹ yín níyà. Wọ́n ó sì kórìíra yín. Ó ní wọ́n ó sì pa yín. Ibi burúkú ni wọ́n pa wá torí òótọ́ ọ̀rọ̀. A ó sì kórìíra yín lọ́dọ̀ orílẹ̀-èdè gbogbo nítorí orúkọ mi. Ìyẹn pé nítorí orúkọ Jésù wọn ò ní fẹ́ràn. Tó bá jẹ́ ti Jésù, tó ń kéde Jésù, ìyá tó bí ẹ̀gbọ́n ò ní fẹ́ràn. Ìyá tó bí èmi kò fẹ́ràn mi. Ọmọ mi wàhálà ti pọ̀ jù. Ṣé wọn nìkan ni? O sì fọ̀rọ̀ ló ṣàálẹ̀. Fàwọn ọlọ́tí ilẹ̀ ṣọ́gbé kan ló gbá ẹ̀ ni. Ṣé bí wọ́n ti ń jẹun? Àwọn ń jẹun, òun wọṣọ, kí ló kọ́ wa tí wọ́n? Màmá, iṣẹ́ tó Olúwa rán mi ni. Ǹjẹ́ mo lè kú sẹ́nu ẹ̀? Kí hallelujah. Tó bá jẹ́ ti Jésù nítòótọ́, kódà òbí àkórà ẹ̀. Tó bá jẹ́ ti Jésù nítòótọ́, ọkọ ẹ tí ò ní Jésù kò ní fẹ́ràn ẹ̀. Tó bá jẹ́ ti Jésù nítòótọ́, ìyàwó rẹ tí ò ní Jésù kò ní fẹ́ràn ẹ̀.
tó o bá jẹ́ ti Jésù nítòótọ́ àwọn aládùúgbò yín wọ́n ní fẹ́rẹ̀. Kódà tó o bá jẹ́ ti Jésù nítòótọ́ àwọn ọmọ ọjọ́ ẹ, àwọn tẹ́jọ jẹ́ mẹ́mbà, tẹ́jọ ń lọ síjọ kan náà, wọ́n á ní tiẹ̀ ti pọ̀ jù. Ṣé wọ́n nìkan tiẹ̀ ni? Wọ́n á ní kárí mi ló ń ṣe. Tó o bá jẹ́ ti Jésù nítòótọ́ gbogbo ẹbí á kóra ẹ̀. Kódà tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn pásítọ̀ bíi tìyẹ gangan wọ́n ní fẹ́ràn ẹ̀. Pásítọ̀ bíi tìyẹ wọ́n á yẹ tiẹ̀. Ara àmì òpin ayé ni. Yẹn ká bẹ fún ẹlẹ́kan sí. Ẹsẹ̀ kẹsàn-án. Nígbà náà ni wọ́n fi yín fúnni láti jẹ yín níyà. Wọ́n ó sì pa yín. A ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Àwọn èèyàn kì í fẹ́ gbọ́ orúkọ Jésù. Orúkọ tó ní agbára lórúkọ Jésù. Tó bá jẹ́ ti Jésù, ọ̀rẹ́ ò lè pọ̀ o. Wọ́n á kórìíra ẹ̀ o. Ẹbí ẹ̀gán á kórìíra ẹ̀. Ọmọ ìjọ ẹ̀gán á kórìíra ẹ̀. Àwọn aládùúgbò á kórìíra ẹ̀. Kínú ẹ̀ máa dùn pé wàá déjọba Ọlọ́run. Ara àmì òpin ayé ni. Ìbẹ̀rẹ̀ àkókò ìpọ́njú ló wo yẹn. Ẹsẹ̀ kẹwàá. Ó ní nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀. Ṣé o ti máa kọsẹ̀ báyìí? Ṣé o ti máa kọsẹ̀ báyìí? O rò pé Jésù kan lè dé jàre? Ṣé o ti máa kọsẹ̀ lára àwọn pásítọ̀ ẹlẹ́nu dúdùn? Ṣé o ti máa kọsẹ̀ lára àwọn wòlíì èké? Àwọn ọlọ́rọ̀ dídùn dídùn. Àwọn òkè ń sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ lórí ọ̀tá, lórí owó létí wọn. Gbọ́ o, nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀. Wọ́n sì máa ṣòfófó ara wọn. Ẹ lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ rá àwọn pásítọ̀ tí wọ́n ń gbógun ti pásítọ̀ ẹgbẹ́ wọn. Tí wọ́n ń ṣòfófó pásítọ̀ ẹgbẹ́ wọn. Wọ́n pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì báyìí tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn. Pásítọ̀ kan tiẹ̀ sọ̀rọ̀ kan. Orí pásítọ̀ yẹn ti kú. Ó ní tó bá yá ẹnìkan ní porúkọ Jésù mọ́. Gbogbo àwọn èèyàn máa padà sídìí òòṣà àbáláyé. Jésù ní tóun bá dé. Ǹjẹ́ òun ò bá ìgbàgbọ́ láyé bí lórúkọ Jésù? Jésù á bá èmi. Èmi ò ní padà ṣe iye pàrìpà. Olórin yẹn kọrin. Ó nárùn ọpọlọ. Ó nárùn ọpọlọ. Ẹni tó ń pe Jésù Jésù tó tún wá lọ ń ṣe iye pàrìpà. Nínú igbó òòṣà. Ó ní kí ni? Ó rẹ̀ ẹ́. Ó ti ya wèrè. Pásítọ̀ tó lọlé babaláwo ó ṣe kí ni? Ó ti ya wèrè. Pásítọ̀ tó lọ ń gba oògùn lọ́wọ́ babaláwo ó ṣe kí ni? Ó ti ya wèrè. Pásítọ̀ tó wà nú ẹgbẹ́ awo ó ṣe kí ni? Ó ti ya wèrè. Ó ní àrùn ọpọlọ. Ẹni tó ń pe Jésù tó tún lọ bá wọn kéye pàrìpà. Ara àmì òpin ayé ni. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀. Wọ́n ó sì máa ṣe òfófó ara wọn. Wọ́n ó sì máa kórìíra ara wọn. Ẹ wo onújọ wa yìí náà. Wọ́n bá wa táwọn bí náà sí. A tún ètì ara wa. Mélòó wa ni wa? Mélòó ni wá? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ńláńlá tá à ń rí yẹn ìjà wà nú ẹ̀. Wọ́n hate ara wọn. Àìmọye pásítọ̀ tó ń bára wọn jà. Ara àmì òpin ayé ni. Àìmọye àwọn akọrin tí wọ́n ń bára wọn jà nínú ìjọ. Ara àmì òpin ayé ni. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Àìmọye alùlógó tí wọ́n ń dìtẹ̀ mọ́ra wọn. Ara àmì òpin ayé ni. Àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ẹ gbọ́ ẹsẹ̀ ìkọkànlá. Wòlíì èké púpọ̀ yóò sì dìde. Wọ́n ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ọ̀dọ̀ àwọn wòlíì èké ló ń kún báyìí. Àwọn wòlíì èké ẹlẹ́nu dídùn dídùn. Àwọn wòlíì èké onírọ́. Àwọn wòlíì èké ẹlẹ́tàn.
àwọn wòlíì èké tó ti wọnú ẹgbẹ́ awo, ọ̀pọ̀lọpọ̀ yẹn sì fẹ́ràn ọ̀dọ̀ wọn. Àwọn ò ní kìlọ̀ fún yín lórí ẹ̀ṣẹ̀. Olórí ọ̀rọ̀ tí wọ́n lógún, ogun, 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 ogun. Olórí àdúrà tí wọ́n ní pé Ọlọ́run á bùkún ẹ, Ọlọ́run á bùkún ẹ, Ọlọ́run á bùkún ẹ. Bó ti ẹ̀já lágbèrè, bójú oníṣìnà, bójú alágídí, bójú alúyàwó, bójú abú ọkọ, yóò dáa fún ọ náà ni. Mo gbàdúrà ò ní parẹ́ máyé. Wo ara mi òpin ayé, ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ẹ̀yin náà wọnú ayé lónìí, àwọn wòlíì èké ti pọ̀, àwọn alásọtẹ́lẹ̀ èké, àwọn wòlíì tí wọ́n ti bá èṣù dàpọ̀, àwọn wòlíì tó wà nínú ẹgbẹ́ awo, wọ́n pọ̀. Ó gbàdúrà fún ẹ, ò ní ṣìjọyà, ò ní kó lọ́nà òtítọ́, kó lọ bọ́ sínú ìparun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ara mi òpin ayé ni o. Àkókò bẹ̀rẹ̀ ìpọ́njú ni o. Wòlíì èké púpọ̀ yóò sì dìde, wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹsẹ̀ 12, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. Ẹ wọnú ayé lónìí, ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. Mo sì rí pásítọ̀ tó ń wàásù pé òun á mọ ògógóró, òun á mọ ògógóró nítorí àìsàn. Àìmọye pásítọ̀ tí ń wàásù ògógóró lórí pẹpẹ. Ọlọ́run sì lòdì sí ọtí tó le. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀, ṣùgbọ́n àlèmàkàyìn lẹ́nìí, adẹ̀tí ń kà fún yín tẹ́lẹ̀. Àìmọye pásítọ̀ tó jẹ́ pé kó tó wá ṣọ́ọ̀ṣì, á kọ́kọ́ mu ọtí tó le náà, á kọ́kọ́ ta nǹkan sára, á dẹ̀ fi báíbù kíndì. Ó lè ní Paul sọ fún Timoteo kó máa mu díẹ̀díẹ̀ nítorí àìlera ẹ̀. Ó lè máa tan rẹ̀ kó ní Jésù gan sọ mí dọ̀tí wáìnì. Àìmọye pásítọ̀ tí wọ́n mu ọtí tó le, tí wọ́n lè takò ọtí tó le. Lórúkọ Jésù, ò ní mu kẹ́míkà. Tẹ́ bá dé ọsibítù sí, àìmọye àwọn ọkùnrin táyé wọn ti bàjẹ́ nípa ẹsẹ̀ ọtí tó le. Jésù ní tópin bá ń súnmọ́ etílé, ẹ̀ṣẹ̀ máa ṣe gíní, ó máa di púpọ̀. Àìmọye nújọ tí ọ̀gá akọrin á ti gba nǹkan sẹ́jẹ̀, ọ̀gá akọrin á ti mọ ọtí tó le, a máa bẹ́ síwájú bẹ́ sẹ́yìn nínú church. Ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. Àìmọye nújọ tí alùlógún á ti gba ṣẹ́pẹ̀ sára, á ti gbọ́tí kẹ́míkà sára, lábẹ̀ sí lu ìlùkulù nínú church. Mo gbàdúrà nínú ìjọ yìí, ànírú ẹ̀. Pásítọ̀ tí ò bá kìlọ̀ wà bàjẹ́ nínú ìjọ, apààyàn ni. Pásítọ̀ tí ò bá kìlọ̀ ìwà ẹ̀ṣẹ̀, ìwà ọtí tó le nínú church, apààyàn pásítọ̀ ni. Mo gbàdúrà ò ní lọ sínú ìjọ apààyàn. Àìmọye inú ìjọ tó máa ń ṣe program, àwọn tó wá lùlù fún wọn ọ̀mùtí ni. Aṣọ burúkú ni wọ́n á wọ̀, wọ́n á ṣe irun wèrè, onígangan, onílù, aṣọkáṣọ ni. Wọ́n á ti mú nǹkan yóò. Àwọn pásítọ̀ apààyàn tó sì wà lórí pẹpẹ, ìfẹ́ owó ti gbé wọn lọ. Ó gbàdúrà lórúkọ Jésù, àkókò ìpọ́njú yìí ayé tí ò ní bàjẹ́. Jésù ní ẹ̀ṣẹ̀ máa di púpọ̀. Àwọn bàbá tí ń bọ́mọ sùn báyìí, ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. Àwọn ọkùnrin wọ́n ti ń bọ́mọ ọdún 5, ọmọ ọdún 6, ọmọ ọdún 7, ọmọ ọdún 8, wọ́n ti ń bá dàpọ̀. Àní mo rọ́kùnrin tó pọ́n dì bí obìnrin, ó pọ́n gidi gan ni o. Ọkùnrin tí ń pọ́n dì, ẹ̀ṣẹ̀ ti di púpọ̀.
àwọn obìnrin gan wọṣọ gidi mọ́, aṣọ burúkú wá dohun àmúyangàn, bó ṣe wà ń gbòòrò bẹ́ẹ̀ ló wà ní church. àìmọye inú ìjọ tó ń pọ́n dì, ìyàwó pásítọ̀ mi ń pọ́n dì, ọmọ pásítọ̀ ń pọ́n dì, àwọn ọrùn wèrè ọmọ pásítọ̀ ń ṣe rẹpẹtẹ. ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. pásítọ̀ mi ìyàwó méjì mẹ́ta mẹ́rin ló wà nílé ẹ̀. pásítọ̀ mi yan àlè nínú church. ọ̀gá akọrin mi gbogbo àwọn ọmọ akọrin ó ti fẹ́ bá wọn sùn tán. ẹ̀ṣẹ̀ ṣe kí ni? ó ti di púpọ̀. orin kórin ijókíjó ó wá ń lọ nínú ìjọ. àìmọye ìkọ̀sílẹ̀ nínú ìjọ. ọkùnrin mi á ti na ìyàwó ẹ̀ láàrin ọ̀sẹ̀, òun náà sì wá church lọ́jọ́ Sunday á sì dáwó. ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. obìnrin mi á ti fọ́kọ ẹ̀ lépè gbogbo àárín ọ̀sẹ̀, òun náà sì ń bọ̀ ṣọ́ọ̀ṣì Sunday á sì jókòó. ẹ̀rí ọkàn sì ní jẹ́. ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. àìmọye pásọ̀ nínú ẹgbẹ́ àwo, ẹgbẹ́ ògbóni. ẹ̀ṣẹ̀ ti di púpọ̀. ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. ẹ rí i pé ìtara àti ka bíbélì, ìtara àti wàásù kò fẹ́ sí mọ́ fún ìjọ. ara àwọn àmì òpin ayé ló ń wò yẹn. àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. ẹ já wo ẹsẹ̀ 13. ṣùgbọ́n ẹni tó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. Matthew 24 verse 13. ṣùgbọ́n ẹni tó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. súnmọ́ Jésù títí dé òpin. ogun àkókò ìpọ́njú má jẹ́ ó borí ọkàn rẹ̀. èrèdí tó fi dẹni ìgbàlà náà ni pé kó o délé. ṣòro owó yẹn àfikún ni. Jésù ní ká máa wá ìjọba Ọlọ́run àti òdodo bẹ́ẹ̀, àwọn nǹkan tó kù kí ló pè? àfikún. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀ sí wàásù rere báyìí. ẹ já gbọ́ ẹsẹ̀ 14. Matthew 24 verse 14. gbọ́n a ó sì wàásù rere yìí, rere ìjọba yìí ní gbogbo ayé, láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. nígbà náà ni òpin yóò sì dé. tá a bá lọ wàásù rere, Jésù ò ní dé bọ̀rọ̀. tí Jésù ò bá sì dé lásìkò, ta ló fẹ́ làjà? ta ló fẹ́ làjà? ẹ wò gbélárugẹ òòṣà ní gbogbo ìlú. wọ́n ti mújọ́ ọdún òòṣà ní gbogbo ìlú. ọjọ́ ọdún òòṣà tí wọ́n ń pe ẹ̀mí burúkú sọ̀kalẹ̀ sórí ayé. ẹ wo wèrè ọ̀dọ́ bó ṣe pọ́ńtà, wèrè bá lé ilé. ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ti túká. ara àwọn àmì òpin ayé ni. ẹ jẹ́ ká jáde lọ wàásù rere, torí pé olùgbàlà súnmọ́ etílé. ẹ jẹ́ jáde lọ. ẹ jẹ́ ká tún wò mí. Àìsáyà orí 4 ẹsẹ̀ 1 kó kan lè mọ̀ pé a ti wà ní àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú. ara àwọn kan tí ó máa ṣẹlẹ̀ tí wàá fi mọ̀ pé òpin dé, òpin súnmẹ́tílé, àkókò ìpọ́njú súnmẹ́tílé. Àìsáyà orí 4 ẹsẹ̀ 1. gbọ́, àti ní ti ọjọ́ náà obìnrin méje yóò dì mọ́kùnrin kan. ṣebí láyé àtijọ́ ọkùnrin ló máa ń pe obìnrin àǹtí á ní ẹ fi mí lẹ̀, ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o. ṣùgbọ́n sì ẹ wo bí ìlú ṣe rí, ẹ wo bí ìlú ṣe dà.
àwọn obìnrin ló wá ń lé ọkùnrin báyìí. Wọ́n á tún sojú abẹ́ wọn di fíìmù fáwọn ọkùnrin. Ẹlòmíì á tún lọ kí góòlù símú torí ọkùnrin. Ẹlòmíì á tún lọ mú irun àgbélẹ̀rọ á tún lẹ̀ mọ́ bèbè ojú torí ọkùnrin. Ẹlòmíì á tún lọ mú èékánná àgbélẹ̀rọ á tún lẹ̀ mọ́ èékánná ríjínà torí ọkùnrin. Obìnrin míì á tún lọ mú irun àǹjọ̀nú á tún rán mórí torí ọkùnrin. Èmi àfojúsọ la máa ṣẹ́jú wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́. Sọ́kọ lọ́kọ la máa rìnrìn àrè níwájú ọkọ lọ́kọ. Gbogbo àdúrà kò ní borí wa. Àìmọye pásítọ̀ tó ti di oníyàwó méjì. Àwọn pásítọ̀ wọ́n di oníyàwó mẹ́ta, ìyàwó mẹ́rin, ìyàwó márùn, ìyàwó mẹ́fà. Bẹ́ẹ̀ àlè tún wà nù church. Ara àmì òpin ayé ni. Ẹ gbọ́, àti ní ti ọjọ́ náà obìnrin méje yóò dì mọ́kùnrin kan wípé a ó jẹ oúnjẹ ara wa àbèrè owó ẹ̀, ó sì wọṣọ ara wa àbèrè aṣọ lọ́wọ́ ẹ̀. Kìkì pé jẹ́ kí a forúkọ rẹ pè wá láti mú ẹ̀gàn wa kúrò. Ẹ̀yin náà ìṣekúṣe wa gbilẹ̀ nínú ayé, nínú ìjọ. Ọmọ àlè wa gbilẹ̀. Ara ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni, ara àmì òpin ayé ni ìṣekúṣe nínú ayé, nínú ìjọ. Àsìkò yìí sì bàbá ń bá ọmọ dàpọ̀, bàbá àgbàlagbà wọ́n ń bá yá ọmọ kéèké jẹ́. Ẹ̀yin abiyamọ tẹ́ wà ń bí ẹ tọ́jú àwọn ọmọ yín o. Ọmọ obìnrin ọdún 6, 7, 8 kò ṣeé fi sílé mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n ti fa nǹkan olóró, orí wọn ti jẹ́ra o. Mo gbàdúrà àní pàdánù àwọn ọmọ wa. Ẹ ṣàmì. Iṣẹ́ ọmọ pọ̀. Ẹ jẹ́ á tún gbọ́ àmì òpin ayé mi. Ẹ jẹ́ á lọ sínú Tímótíù kínní orí 4 ẹsẹ̀ 1. Ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ pé, ẹ̀mí ni o, ní ìgbà kẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Ṣé wọn náà ti kó báyìí? Wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù, àwọn pásítọ̀ ẹlẹ́mìí èṣù. Ọ̀dọ̀ wọn máa kún nígbẹ̀yìn ayé. Ọ̀pọ̀lọpọ̀ lónìí wọn ò fẹ́ gbọ́rọ̀ òtítọ́ mọ́. Wọn ò fẹ́ gbọ́rọ̀ ìjọba Ọlọ́run. Wọn ò fẹ́ gbọ́rọ̀ pé ẹ̀ṣẹ̀ ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúrò nínú ẹ̀kọ́ òtítọ́. Mo gbàdúrà fún ọ, o ò ní kúrò nínú ẹ̀kọ́ òtítọ́. Òun ló máa gbé wa dé ìjọba Ọlọ́run. Pọ́ọ̀lù ní ẹ̀mí ń tẹnu mọ́, ẹ̀mí òun ló délẹ̀. Ẹ lọ sínú ìjọ àwọn pásítọ̀ tó wà nínú ẹgbẹ́ awo èrò. Èmi á jọ́sìn lábẹ́ pásítọ̀ oníyàwó 2, 3, mo tàka òṣì. Pásítọ̀ oníyàwó 2, 3 síbẹ̀ èrò kún ọ̀dọ̀ wọn bíi nǹkan mi. Àwọn pásítọ̀ olóró, àwọn pásítọ̀ amẹ́bọ mọ́gbàgbọ́, àwọn rérò. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń ṣe. Ṣé bí wọn náà wà láàrin wọn? Ìwọ náà ti ń lórí òkè kiri. Ó lọ ń bá wèrè bíi tiẹ̀ lórí òkè. Àwọn tí ń báyàwó níyàwó dàpọ̀, wọ́n máa ń gbọ́ sí ẹ lórí, wọn fọ́ tẹ̀ ń gbáyà. Lórúkọ Jésù, ẹ̀yin obìnrin nígbẹ̀yìn ayé ẹ̀ ní sórí burúkú. Ẹ̀mí ń tẹnumọ́ pé nígbẹ̀yìn ayé ọ̀pọ̀lọpọ̀ ló máa kó nínú ẹ̀kọ́ òtítọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí fi ìṣẹ́kù àwọn ẹ̀mí èṣù, àwọn ọ̀rọ̀ ẹ̀tàn, àwọn ọ̀rọ̀ burúkú, àwọn ọ̀rọ̀ dídùn dídùn,
wọ́n bẹ̀ sí fi iye wọn sí. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká múra sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù, nítorí pé a ti wà ní ìgbẹ̀yìn ayé báyìí 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 báyìí. Àwọn ìṣẹ̀lẹ̀ tí Jésù sọ fún wa pé a fi mọ̀ pé a ti wà ní ìbẹ̀rẹ̀ àkókò ìpọ́njú ó ti fẹ́ ṣẹlẹ̀ tán. Wo súnmọ́ Jésù títí dé òpin. Ẹ já wo ìṣẹ̀lẹ̀ míì. Ẹ jẹ́ ká wo Tímótíù kejì orí 3 ẹsẹ̀ 1. Ṣùgbọ́n èyí ni kí ẹ mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Òde àbí òde? Òde. Ó súnmọ́ wa. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Èèyàn mélòó lónìí ló tún kéde ìgbàlà? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ olùfẹ́ ara wọn. Àwọn pásítọ̀ gan olùfẹ́ ara wọn. Olùfẹ́ owó. Ìjọ gan ti di olùfẹ́ owó. Ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ ogun ló kúnnú ìjọ báyìí 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 báyìí. Ara àmì òpin ayé ni. Nítorí fi owó, pásítọ̀ mi wọnú ẹgbẹ́ awo. Àìmọye ìjọ tó ti túká nítorí owó táwọn pásítọ̀ ń jà sówó, tí wọ́n ń jà sówó. Pásítọ̀ mi ti di olè torí fi owó. Àìmọye akápò nínú ìjọ tó ń jówó ìjọ torí fi owó. Lórúkọ Jésù, ogun yóò ní borí wa. Afúnnu, agbéraga, ìgbéraga sí Ọlọ́run, ara àmì òpin ayé ni. Kí ẹ máa gbéraga. Kí ló ní? Kí ló jẹ́? Ẹ̀bùn wo ló ní tó fi ń gbéraga? Orin wo ló máa kọ tó fi ń gbéraga? Wàásù wo ló máa wà tó fi ń gbéraga? Ara àmì òpin ayé ni ìgbéraga, gbígbéraga nínú ìjọ. Gbọ́, a sọ̀rọ̀ búburú. Àìmọye ọkọ kò sọ̀rọ̀ gidi kan lẹ́nu ẹ̀ síyàwó ẹ̀. Àìmọye ìyàwó tí kò sọ̀rọ̀ gidi kan lẹ́nu ẹ̀ sọ́kọ ẹ̀. Àìmọye ọ̀gá ilé iṣẹ́ tí kò sọ̀rọ̀ gidi kan lẹ́nu ẹ̀ sáwọn òṣìṣẹ́ àtàwọn oníbàárà. A sọ̀rọ̀ búburú. Ara àmì burúkú òpin ayé ni. Àmì burúkú òpin ayé. Ẹlòmíì, ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ní òjò ṣoríire. Ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ní òjò jẹ́ èèyàn. Ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ló fi lé lóore. Àìmọye obìnrin tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ló gbé kó lé ọkọ. Ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ní òjò orí ìdíjókòó lé ọkọ. Àìmọye ọkùnrin tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ní ò jẹ́ kíyàwó dúró lé ẹ̀. Fúnra ẹ̀ ní fọṣọ. Tó bá dalẹ̀, asáré po tíì. Ìyẹn yá, a sì kọ́kọ́ ṣọ́ ráìsì. Wo, ó jẹ́ lọ yí padà. Ọ̀rọ̀ burúkú, ara àmì òpin ayé ni, ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Gbọ́, àṣà ìgbọràn sóbì. Ẹ̀yin náà ìwòrú ayé, ọmọ mélòó ló tún gbọ́ràn sóbì lẹ́nu? Ẹ wá wọn ọmọ wa, ẹ wá wọn ọ̀dọ́, ẹ bá yé wọn ṣe bàjẹ́ títí dé ọ̀dọ́ ọ̀nù church. Ìwòkúwo ni, ìmukúmu, ìfàkúfà, aṣọ burúkú wíwọ̀, títọ́ ìbálòpọ̀ wò láì ṣègbéyàwó, irun burúkú lórí ọmọ ológo, ṣòkòtò ní bèbèdí ọmọ Ọlọ́run, ara bíbó, imú dídálù, òbí dẹ̀ sọ síbẹ̀ wọn ò gbọ́. Pásítọ̀ gan wà ní wàásù wọn ò gbọ́. Gbogbo àwọn nǹkan burúkú yìí, àmì òpin ayé, àmì. Òpin ayé ni àṣà ìgbọràn sóbì, aláìnọ́pẹ́.
ó yẹ kó máa fọpẹ́ fọ́lọ́run tó bá jí láàárọ̀ onówó olówó fọpẹ́ fọ́lọ́run. ọjọ́ tó tà fọpẹ́ fọ́lọ́run. ọjọ́ tó tà fọpẹ́ fọ́lọ́run. ọjọ́ tọkọ ẹ banú ẹ jẹ́ fọpẹ́ fọ́lọ́run. ọjọ́ tíyàwó ẹ banú ẹ jẹ́ fọpẹ́ fọ́lọ́run. ọjọ́ tí nǹkan lọ déédéé dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọjọ́ tí nǹkan ò lọ déédéé dúpẹ́ tí ẹ̀ dúpẹ́ àlàáfíà, dúpẹ́ ìgbàlà, dúpẹ́ ìyà tó jẹ lórí wa, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìyà orí igi àgbélébùú, ìtàjẹ̀sílẹ̀, ikú oró tó kú torí wa. Ó yẹ kó dúpẹ́ yẹn. Aláìmọ̀pẹ́ ẹlòmíì kì í dúpẹ́ nínú ilé fi kó máa pariwo Olúwa bùkún mi. Aláìmọ̀ ìyẹn kún gbòòrò sí ẹni ẹ̀gbin, ẹni ìdọ̀tí, aláìmọ̀ èèyàn, ọ̀mùtí, bàbá tí ń bọ́mọ sùn, ṣíọ, pásọ̀ tí ń bọ́mọ ọjọ́ dàpọ̀, aláìmọ̀, pásọ̀ tí ń parọ́, pásọ̀ tí ń lu ọmọ ọjọ́ ní jìbìtì, ọmọ ọjọ́ dájọ́ sí ẹ lọ́wọ́ ó sì palẹ̀ owó mọ́ oko jẹ. Àìmọye pásítọ̀ bẹ́ẹ̀, wọ́n pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ, wọ́n tún kówó ọmọ ọjọ́ jẹ. Aláìmọ̀ pásítọ̀. Pásítọ̀ míì tún yáwó lọ́wọ́ ọmọ ọjọ́ kò san. Ṣọmọ ọjọ́ lè fojú rẹ̀ wò ó. Ara àwọn ewu ìgbẹ̀yìn ayé ni. Ara ìbẹ̀rẹ̀ ìkánjú ló ń wò yẹn. Lórúkọ Jésù mo gbàdúrà. Dídí aláìmọ̀. Akọrin alágbèrè. Akọrin bórabóra. Dámúlu. Akọrin míì gbogbo àárín ọ̀sẹ̀. Aṣọ burúkú láwọ̀ lápọ́ndì. Bíbélì sọ fún wa, ó lóun kọsẹ̀ kò lè ṣe kó má wà. Ègbé ni fẹ́ni tó ti pọ̀dọ̀ wá. Ó gbọ́dọ̀ múra tí ń kọ̀yàn lẹ́sẹ̀. Rárá, ó gbọ́dọ̀ múra bí ọmọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ wáṣọ tí ń fún mọ́ ni tipẹ́tipẹ́ tí ń kọ ẹlòmíì lẹ́sẹ̀. Ẹ̀yin obìnrin, Ọlọ́run á wọnú ọkàn yín. Oníṣìnà aláìmọ̀, agbọ̀nyà aláya aláìmọ̀, agbọ̀kọlọ́kọ aláìmọ̀. Ẹsẹ̀ kẹta, aláìnífẹ̀ẹ́. Ara mi òpin ayé ni ìdílé mélòó lónìí lọ́kọ tó fẹ́ràn aya. Àbẹ́ mọ̀ pé àìnífẹ̀ẹ́ ara wa la fi kórí burúkú báwọn ọmọ tàbí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ táyé ẹ bàjẹ́ ọwọ́ òbí ni. Àbẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bára yín jà yẹn, ibi lẹ̀ ń fà sórí àwọn ọmọ yìí. Wàhálà lẹ̀ ń fà sórí àwọn ọmọ yìí. Ìṣòro ńlá lẹ̀ ń fà sórí ara yín àtàwọn ọmọ yìí. Inú ìjọ gan tí o bá ti sífẹ̀ẹ́ láàrin pásítọ̀ tó pásítọ̀, tá a ti nífẹ̀ẹ́ ara wa, Ọlọ́run ò ní gbàdúrà wa. Ọlọ́run kì í gbé ibi tí o bá sífẹ̀ẹ́. Ara àwọn ọmọ òpin ayé ló ń wòye. Kí ẹ má nífẹ̀ẹ́ ara wa, ká má fẹ́ràn ara wa. Ẹ̀yin ọmọ ọjọ́ tẹ́ ẹ fẹ́ràn ara yín, wàhálà, ìpọ́njú, ìdààmú, ìparun lẹ̀ ń fà sórí ara yín. A gbọ́dọ̀ fẹ́ràn ara wa. Ìfẹ́kúfẹ́ ni ò dáa. Ìfẹ́kúfẹ́ ni kò dáa. Mo gbàdúrà lórúkọ Jésù, a nífẹ̀ẹ́ ara wa o. Aláìnífẹ̀ẹ́, a gbé ẹwọ náà, ẹwọ yìí tó tẹ̀lé, aláìlè dáríjì ni. Kí lọ́kọ ẹ ṣe fún ẹ tó dáríjì? Kí ni ìyàwó ẹ ṣe fún ẹ tó dáríjì? Wò ó, ẹ tó bá mọ́ ọmọlàkejì ẹ̀ sínú kò ní délé. Kìrìsìtẹ́nì kì í múyàn sínú. Àwọn ọmọ ayé lè máa múra wọn sínú. Tá a bá ṣe ara wa, ẹja sọ fúnra wa, ẹja bẹ̀ra wa. Dádì sọ́rì, mọ́mì sọ́rì, ló bá tán. Àìmọye ọkọ tó gbéyàwó ẹ̀ sínú ẹ̀wọ̀n tinú. Wò ó, ayé ò lè létúmọ̀. Tó bá kú ọ̀wọ̀ náà, ara àwọn àmì burúkú gbẹ̀yìn ayé nìyẹn. Àìmọye ìyàwó tó gbọ́kọ ẹ̀ sínú, ó gbé sínú ẹ̀wọ̀n tinú, kò dáríjì. Má wọrí, ọ̀wọ̀ náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìdáríjì. Ṣiṣẹ́ ìdáríjì. Kò sí nǹkan tó lè ṣe fún ẹ, dáríjì. Ìwọ náà ṣe Jésù, Jésù dáríjì ẹ. Kí lọ̀rẹ́ ẹ bá ṣe fún ọ tó sọ pé ò ní dáríjì? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwa tá a fẹ́ délé, tá a fẹ́ wọ náà, ẹ jẹ́ ká dáríjì. Abanijẹ́, ẹ wo bá ṣe ń bára wa jẹ́. Inú ayé ìsìn, ọkọ ń bá ìyàwó ẹ̀ jẹ́, ìyàwó ń bọ́kọ jẹ́, àwọn ọmọ ọjọ́ ń bára wọn jẹ́.
à ń bára wa jẹ́ lọ́dọ̀ ara wa. Ẹ lórí íńtánẹ́ẹ̀tì sì ra àwọn pásítọ̀ tó ń bára wọn jẹ́. Àwọn pásítọ̀ ń ba pásítọ̀ jẹ́. Ara àwọn àmì òpin ayé lówó yẹn abanijẹ́. Gbọ́ mi, aláìlè kóra wọn níjànú. Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ kóra ẹ̀ níjànú. Gbogbo ọ̀rọ̀ kọ́ ni kìrìsìtẹ́nì máa ń sọ. Gbogbo ọ̀rọ̀ kọ́ ni kìrìsìtẹ́nì máa ń dá sí. O gbọ́dọ̀ kóra ẹ̀ ní ìjànú. Èṣù ẹ̀mí ni. Gbogbo òde kọ́ ni kìrìsìtẹ́nì máa ń lọ. Kìrìsìtẹ́nì kì í mọ ògógóró. Àwọn ológógóró wọn ò lè kóra wọn níjànú. Bíbélì gan sọ pa wọn ọ̀rọ̀kọ́rọ̀. Ológógóró ò lè kóra ẹ̀ níjànú. Ológógóró ọ̀rọ̀kọ́rọ̀ ni, ọ̀rọ̀ burúkú ni, a kàn máa sọ̀rọ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wọ́n ti nẹ́mí ògógóró. Bọ́ndé bí ṣìṣìṣìṣìṣì bọ́dọ̀hún ṣìṣìṣìṣìṣì wájú ọkọ lọ́kọ ṣìṣìṣìṣì wájú ìyàwó níyàwó ṣìṣìṣìṣì. Obìnrin mi gbogbo ẹjọ́ ọkọ ẹ̀ ló ti tò fún pásítọ̀. Ọkùnrin mi gbogbo ẹjọ́ ìyàwó ẹ̀ ló ti tò fún pásítọ̀. Ẹbí ará aláìlèkóra ẹni níjànú. Ṣé wọ́n sọ tí wọ́n fún ọ tí wọ́n ń rojọ́ ọkọ ẹ̀ tó ń rojọ́ ọkọ ẹ̀ fún pásítọ̀ fún fámìlì? Ẹjọ́ ìyàwó ẹ̀ òun rò fún pásítọ̀ yín àti fámìlì yín. Ṣé pásítọ̀ yín sọ tiẹ̀ fún ọ? À ń máléjì ara wa ní ká lè délé. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ á kóra wa ní ìjánu. Òróró ọkọ mi tó bá wọlé báyìí ìyàwó á ní Ògúndé o. Ọkọ mi tí ìyàwó ilé ẹ bá gbọ́rọ̀ mọ́tò ẹ bàbá yìí kí ló dé tó yẹ ti délé ni. Ìyàwó mi tó bá gbọ́rọ̀ máṣínì ọkọ ni a tún wọnú ogun báyìí. Ọkọ òróró wọn pọ̀ ń gbòòrò sí. Ọkọ àti ìyàwó gbọ́dọ̀ máa ṣeré ipá nínú ilé. Gbogbo ẹ̀ náà kọ́ ní ìbásùn. Ẹ gbọ́dọ̀ máa múnú ara yín dùn. Ìyàwó mi sì ó ti sọ TikTok di ọkọ ẹ̀. Ọkọ mi ó ti sọ fóònù di ìyàwó ẹ̀. Ọmọ kan náà máa yẹn kéré gan. Ó ní Olúwa o, bá ń gba mọ́mì mi lọ́wọ́ TikTok o. Olúwa o, ọmọ yẹn kéré gan o. Bá ń gba mọ́mì mi lọ́wọ́ TikTok kán lè tọ́jú wa. Òróró ẹ wá láìka ara yín mọ́. Ara mi òpin ayé ni. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká ṣàtúnṣe. Tó bá ṣàtúnṣe tó jẹ́ òróró fún ìyàwó ẹ, ìyàwó ò tiẹ̀ lè bẹ́ẹ̀ ṣeré. Ẹlòmíì ṣọ́ọ̀ṣì báyìí lájókòó bí áńgẹ́lì, wèrè ńlé láma sẹ́yìn bí ajá, láma gbó bí àmọ̀tẹ́kùn. Ní ṣọ́ọ̀ṣì lájókòó bí èèyàn gidi. Ẹjẹ́ ó délé wèrè ọkọ. Mo gbàdúrà fún ẹ lára ẹ̀mí òróró abọ́ta. Ìyàwó mi tẹ bá rí church ẹni rángẹ́lì wọn rẹ́rìn lé. Wọn rẹ́rìn lé. Àmọ̀tẹ́kùn lé áńgẹ́lì church. Ajá lé ajá nínú ilé áńgẹ́lì church. Ẹlòmíì ṣọ́ọ̀ṣì nìkan ló ti máa ń jó, kì í jó lé. Kí ló dáa tó kí dáàdi kọrin kí mọ́mì kójó? Kí ló dáa tó kí mọ́mì kọrin nínú ilé láàárọ̀ kí dáàdi gan fijó sí orin ọpẹ́, orin Ọlọ́run, orin ìrere. Ẹlòmíì ò nílé ìyà ń jẹ. Wò ó, tílé ò bá dùn ò ní déjọba Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ̀mí Ọlọ́run ò ní fi wálẹ̀. Òróró ní délé ò ní pẹ́ kú gan. Àbó mọ̀ pé
ẹ̀jẹ̀ lítà kan ti lọ. ìrọ̀lẹ́ ọjọ́ owó tó bá ní báyìí bó ló ń kó lọ ọsibítù. wo ọjọ́ alẹ́ kò ní gbádùn. tó bá ṣe mẹ́wàá lójúmọ́ ó ti já ọdún mẹ́wàá nínú ètò mẹ́lò láyé. ẹ̀rín kan àlàáfíà ni. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á máa bára wa ṣeré nínú ilé káyé wa lè dáa, ká lè pẹ́ kẹ́mi wa lè gùn, ká lè máa dán nínú Jésù. tí wàhálà bá ti pọ̀ nínú ilé, ìyàwó gan aṣá, ọkọ aṣá, ẹ ṣá, ẹ gbó bí ilẹ̀ Gálílì. ó gbàdúrà ẹ̀mí òróró á jáde. aláìnífẹ̀ẹ́ ohun rere, wọ́n ṣe nǹkan rere lẹ́gbẹ̀ẹ́, inú ẹ̀ ń bàjẹ́, ò ní pẹ́ kú. kí ni ẹ máa ń pààyàn o? ìyá kan láìpẹ́ yìí ló bá ṣubú nínú ọjà, ló bá gbé lọ síbítù, ìyá yẹn ó sì jẹ́wọ́. mọ̀mọ́ kí ló ṣe yín tẹ́ fi ṣubú? ó ní èrò tó pọ̀ níwájú ẹnì kejì mi ni, òun ni mo gbà, èmi ò tà, òun ń tà báyìí. ìyẹn ló ń rò ó ṣubú o. àìmọye ènìyàn tó jẹ́ pé àìnífẹ̀ẹ́ nǹkan rí ọmọlàkejì ẹ̀ ó rán sọ́run. tọ́mọlàkejì ẹ̀ bá ń ṣe nǹkan rẹ̀ lójú ẹ̀ tínú ẹ̀ ń bàjẹ́, ò ní pẹ́ kú. ọkù láìpẹ́. nísìnyí ẹnìkan ra mọ́tò tuntun ló gbé wá ṣọ́ọ̀ṣì, ló wá ń ronú pé àwọn àdẹ̀ tó wá ṣọ́ọ̀ṣì ti pẹ́, ọjọ́ wo ló dé tó ra mọ́tò tuntun, bí ó ti ń ro báyìí, wo okùn ẹ̀mí ẹ̀ ti ń já. báwo níre yọ̀ kí wọn náà lè ṣe nǹkan rí. àìpẹ́ yìí ni kan láwọn ọ̀rẹ́ mi bá gbé mọ́tò kan dé iléeṣẹ́ ọ̀dọ̀ wa, símù mọ́tò yìí tóbi bí nǹkan mi ló ń dán pàlà, ló gbé dé. ọ̀rẹ́ mi aṣẹ̀ṣẹ̀ rà ní múná, ẹ̀mí á lò ó, kò ní jáàmù, kò ní názẹ́ǹtì, kódà ìyìn tí ẹ gbé wọnú ọkàn. ẹja tí wọ́n kí wọ́n á kówó ẹja ó lè di mọ́tò, kí wọ́n ayé ń ṣe mí. mo gbàdúrà fún dáadáa, inú mi sì dùn sí pé ó ra mọ́tò ńlá, ó tóbi o. ẹnìkan dáhùn pé tí wọ́n gbélé dé sọjí, eléyìí kan kò ṣe gbé dé sọjí. àwọn ọ̀kà níbanú mi jẹ́, mi ní kó wó ẹja kí mi ṣe nǹkan tí ò tọ́, kí wọ́n ní ayé ní ń lé mi. Ọlọ́run á ràn wá lọ́wọ́. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó bá gbé nǹkan rẹ̀ dọ́dọ̀ ẹ, fẹ́rẹ̀. tó bá rí ọmọ ẹgbẹ́ ẹ tó jáde léèwé, fẹ́rẹ̀. tó bá ti ń ronú bí wọ́n ṣe nǹkan rẹ̀ lẹ́gbẹ̀ẹ́, ò ní pẹ́ kú, ìwọ náà ò sì ní gbé nǹkan rẹ̀ ṣe. tọ́rẹ̀ ẹ bá kọ́lé, jẹ́ kí inú ẹ dùn sí. tọ́rẹ̀ ẹ bá ra mọ́tò, jẹ́ kí inú ẹ ṣe kí ni, kí inú ẹ dùn sí. tiẹ̀ náà ń bọ̀, tiẹ̀ náà ń ṣe kí ni, tiẹ̀ náà ń bọ̀. tọ́rẹ̀ ẹ bá rí iṣẹ́ gidi tó ń ṣe, jẹ́ kí inú ẹ dùn sí. ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ yìí sí. oníkópa ni alágídí ọkọ. gbọ́ alágídí, ọlọ́kàn gíga, ọlọ́kàn líle. tó bá jẹ́ ọlọ́kàn líle, ọlọ́kàn ìgbéraga, ọlọ́kàn burúkú, ò ní délé. ọ̀run àpáàdì ló lọ. ọlọ́kàn líle. tí gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ yìí náà, síbẹ̀ náà òun sọ pé ò ní dáríjì, ò ní ṣàtúnṣe náà. kò sí wàhálà. èèwọ̀ ni oníkópa ni ó ń para ẹ̀. èèwọ̀ ni alágídí, ọlọ́kàn gíga. ẹ tún máa wí eléyìí o, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. ẹ wo inú ayé ń sìn, àwọn èèyàn fẹ́ràn afẹ́. ẹlòmíì afẹ́ ni ò jẹ́ sóríire. afẹ́ ò ní kó bá ẹ̀. ẹlòmíì ò náwó iṣẹ́ lọ́wọ́ o, wọ́n bọ́wọ́ tó ní, á tún lọ fi ra aṣọ ìgbàlódé, bóyá wọ́n mú lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn, kò sì náwó iṣẹ́ lọ́wọ́ òun náà ní mi ìfẹ́ yàtọ̀. ẹni tó fẹ́ràn afẹ́, ẹlòmíì fẹ́ràn patí. tèmi náà bá dé patí yẹn, wọ́n á mọ̀ pé ọmọ wà ń bẹ̀. ẹlòmíì torí afẹ́, á lọ mú kí àgbélẹ̀rọ, á lẹ̀ mọ́ èékánná, á lọ múrun àgbélẹ̀rọ, á lẹ̀ mọ́ bèbè ojú. owó iléèwé ọmọ kò rí yẹn san. á mú góòlù, á kì í sí mú, balẹ̀ ilé mi, á gbé ṣéènì sọ́rùn gbàngbà. òun náà máa lọ patí, wọ́n bẹ̀ sí kí n patí. afẹ́, olùfẹ́ fàájì ju olùfẹ́
Ọlọ́run lọ. Ara àmì òpin ayé ni ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ẹ wọnú ayé ń sìn tó máa ń ṣe patí. Èrò àárọ̀ yìí tí mo ń bọ̀ ibi tẹ́ ti lọ aṣọ yìí. Èrò níbẹ̀. Mo ní káre máa mú gógóró wò ó ní pẹ́ gbé àìsàn. Èrò níbi fàájì tó bá ń ṣọdún òòṣà. Èrò bọ́n ṣòkú. Èrò ibi ọ̀rọ̀ Ọlọ́run. Èrò díẹ̀ lẹ́fẹ́ rí. Àwọn èèyàn ibi táyé wọn á ti bàjẹ́. Wọ́n wà ń bẹ̀ ní bámú ibi orin kórin ibi ijókíjó. Tẹ́ bá dó ń tẹ́lì àìmọye ọ̀dọ́ tó wà ló ń tẹ́lì báyìí táyé wọn sì ń bàjẹ́. Ibi òòṣà ibi fàájì kí ni òmùjọ yìí kún? Láì fàájì ni tó yẹ pé jò ní fàájì ni láti kó àwọn nǹkan dúrọ́sẹ̀tì oníjìnjìnjìnjìnjìn láti gba àwọn alùlù ògo tó máa ń fa nǹkan sọ́pọlọ wọlé. Àwọn obìnrin tó tí wọ́n mọ orin kan tó mọ̀ dín pọ́n láti fún wọn láàyè. Èrò abóbílì bìbà. Wọ́n á níbẹ̀ yẹn ló ń lọ máṣùmátọ̀. Kí ni ẹlẹ́nu líle yẹn ló fẹ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀? Wo á bú ẹ. Ó jẹ́ máa lọ ẹlẹ́mi yá padà sí ilé ọ̀dọ̀ wọn. Ìjọ gan ti fẹ́ràn fàájì. Ìjọ a máa sọ̀ ní wùkẹ̀wùkẹ̀ aláìní Jésù la máa yí rombo ní ṣọ́ọ̀ṣì. Bí patí ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ti di patí. Ó ti di patí. Ó tọrọ sí mọ́ àfijó. Olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Ẹ wọnú ayé lónìí. Èèyàn mélòó ló tún fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run? Tẹ́ bá débi tán ti ń mu ṣẹ́pẹ̀. Wọ́n ń kú lọ báyìí. Wọ́n á tún jókòó bẹ̀. Pápá ilẹ̀ kókí àyè. Wọ́n mú kinní kan ògógóró ni. Ibi táyé wọn ti ń bàjẹ́. Èrò ibi ìmúkúmu ìfàkúfà. Èrò ara àmì òpin ayé ni. Tó máa ń ṣọdún ọdúnkọdún ọdún tí ò sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀. Èrò àwọn èèyàn fẹ́ràn bẹ̀ yẹn. Àwa náà ti là kọjá rí àrí ànúgbà. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run Jésù ní bí kò ṣe pé ẹ bá ronúpìwàdà gbogbo yín lẹ máa ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lórúkọ Jésù àní tìjọ̀wọ́ náà. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àkókò tá a wà yìí súnmọ́ Ọlọ́run máa kéde ọ̀rọ̀ Ọlọ́run. Máa wàásù fún àwọn ọmọ rẹ. Máa wàásù fún ìyàwó rẹ. Máa wàásù fún ọkọ rẹ. Máa fi ìjọba Ọlọ́run sọ́kàn rẹ. Ẹ jẹ́ fi lè káàdì ẹ̀ lẹ̀. Tẹsalóníkà kínní. Àti wà ní àkókò ìbẹ̀rẹ̀ ìpọ́njú kò ní borí wa. Súnmọ́ Jésù títí dópin. Tẹsalóníkà kínní orí kínní ẹsẹ̀ 10. Àti láti dúró de ọmọ rẹ̀. Ṣé o ti ṣí fúnra ẹ? Ṣí fúnra ẹ. Lórúkọ Jésù wàá dúró de Jésù. Ẹ̀mí tí ń dúró de Jésù á wọnú wa. Ẹlòmíì ó ti kó lọ́dọ̀ Jésù tipẹ́. Ó ti gbọ́dọ̀ àwọn wòlíì ẹlẹ́nu dúdùn lọ. Pásítọ̀ mi ti lọ wọnú ẹgbẹ́ awo nítorí pé ìjọ òkun kò rántí ilé. Gbọ́ Tẹsalóníkà kínní orí kínní ẹsẹ̀ 10. Àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá. Jésù bọ̀. Wò ó tó bá dé tó bá ẹ nínú ẹ̀ṣẹ̀ inú ìjà. Tó bẹ inú àgbèrè inú ṣìnà ò ní lọ. Ẹja dúró de Jésù nínú ìwà mímọ́. Ẹgbẹ́ o láti ọ̀run wá. Ẹni tí ó jí dìde kúrò nínú òkú. Àní Jésù náà. Ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀. Ìyẹn pé ìbínú ń bọ̀. Tọ́lọ́run ò tí ì dé. Gbogbo ẹ̀yin olóró ẹ jẹ́ lọ yí padà. Ìbínú Ọlọ́run ń bọ̀. Wò
ọjọ́ tí ìbínú Ọlọ́run bá dé sáyé, ta ló fẹ́ borò? Ta ló fẹ́ léèyàn wọlé? Ìwọ alágbèrè, ìwọ oníṣìnà, ìwọ onírọ́, wòlíì èké, ẹja yí padà. Ọjọ́ ìbínú Olúwa súnmọ́ etílé. Ẹ̀yin obìnrin pọ́ndìpọ́ndì, ẹ yí padà, ẹ yí padà. Ìwọ tó ń gún ìyàwó oníyàwó, lọ yí padà. Ìwọ tó lọ ń bọ́kọ lọ́kọ, lọ yí padà. Ìwọ ọlọ̀tẹ̀, ìwọ abanijẹ́, ìwọ olè, ìwọ onírọ́, lọ yí padà. Ọjọ́ ìbínú Olúwa dé tán, ó dé tán. Ọjọ́ tọkọ ò ní máa ya, ọkùnrin tó ń pọ́ndì fún yẹn, lọ́jọ́ ìbínú Olúwa, kò ní rí ẹ̀wọ̀n náà, ò ní rí. Ọjọ́ ìbínú Olúwa, ọmọ ò ní rántí òbí, òbí ò ní rántí ọmọ. Ọjọ́ ìbínú Olúwa, mọ́tò tó rà ò ní rántí ẹ̀, ilé tó kọ́ ò ní rántí ẹ̀. Gbogbo kọ́ńpì, gbogbo ẹ̀ ló máa dàrú. Àdúrà mi ni pé àwa ti ní ìgbàsókè ṣáájú ọjọ́ ìbínú yìí, torí ọjọ́ yẹn máa lágbára. Tọ́lọ́run bá ṣí ẹ lójú ẹ̀mí, ọjọ́ ìbínú Olúwa, wàá fàyè ẹ̀ fún Jésù. Ọlọ́run ti wá rán Jésù wá láti wá gbà wá lọ́wọ́ ìbínú tí ń bọ̀. Ẹni tí ò bá ní Jésù tí pé bá dún, kìrìsìtẹ́nì tí ò bá lọ, ó dáràn. Wàá gbà mí CCC, tó o bá dẹ̀ yarí kó o gbà, wàá kọ́ gé apá ẹ̀. Ọgbà náà ni wọ́n lè yọjú ẹ méjèèjì, ọgbà náà ni. Tó bá dẹ̀ ti gbà mí CCC, ibo ló ń lọ? Ọ̀run àpáàdì straight. Àmì èṣù ni, àmì ẹranko ni, kò ní jẹ́ pin wa. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gbogbo ohun tá a bá ń ṣe ń sìn, ẹja bẹ̀rẹ̀ sí í múra sílẹ̀ dé bíbọ̀ Jésù. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, àfẹ́ni tó bá forí títí dópin làwọn gbàlà. Kí ló tún wà nínú ayé? Ayọ̀dà. Ayọ̀dà láàrin ọkọ àtìyàwó. Ayọ̀dà lórí àwọn ọmọ wa. Ayọ̀dà nílùú. Jésù gan ó wu ayé, inú ẹ̀ bàjẹ́. Ó ní tóun bá dé, ǹjẹ́ òun ó bá ìgbàgbọ́ láyé? Mo ní yóò bá èmi. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run dúró lórí ẹsẹ̀, ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́ láti súnmọ́ Jésù títí dé òpin àdúrà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́ láti